igi mojúbà igi mojúbà igi mojúbà o mo fẹ́ ṣàpà lára ẹni o. láìla ìlànà ọlọ́wọ́ bá tèmi jẹ́. àwa ibi tó lọ ń kẹyìn dé tó bá di ọjọ́ àlùjọ náà ẹ̀yìn àdárò jọlọ́tọ̀ kíní àbẹ́ yín náà máa rò jọlọ́tọ̀. àgùsùbìlà ọlọ́run ẹsẹ̀ ìdájọ́ bá ẹ mọ́ kọ́ ọlọ́run kọ̀ọ̀kọ̀. mo mọ̀ pé ó láì mi ó yá tóòsì mi máa gbà tóòsì mi máa gbà. ẹ kó ra yín lọ jàre. wọ́n dẹ̀ ti bà gbogbo àdúgbò jẹ́ tán gbogbo bí kò sí yéé. Ọláfínìkà tọ̀ ní wá tá mọ̀ pé èèyàn gidi èèyàn ńlá ní. ẹ rí bójú ẹ ní ojojú ọmọ inú gbó. ọmọ gbogbo wọn máa ń sọ bẹ́ẹ̀ náà. AC wà nínú mọ́tò ẹ̀tọ́ náà mọ́tò lé ẹ̀tún tó ẹ̀ṣẹ̀ tó kọ̀ ògùn kò lè dà fún yín. ẹ mò ń ṣiṣẹ́ àdúrà kọ́ lọ́wọ́ ni. ẹ̀yin ṣiṣẹ́. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdó fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn. pè wá pa àwọn tó fòrú pèèyàn máa jẹ́ kó pè wá pa máa jẹ́ kó pè wá pa máa jẹ́ kó pè wá pa. èmi ní sí ẹgbẹ̀rún ó sì mú gbogbo ojú ó sì mójú ó sì fúnpọ̀ lórí pé ká ní kó sí ẹgbẹ́ lọ́hùn. ẹ má bínú ẹjọ́ ọmọ yìí ìgbà tẹ̀tí ń bọ̀ náà ni mo ti wò kó dà pé nǹkan ń ṣe ṣe ló ń fìbí ẹni pátẹ́gùn gbé ó dà ebi pọ̀ mọ́ ẹni o ẹ má jò ó ti fẹ́ sùn kó ti fẹ́ sùn ẹwọ mọ́ ẹni bó ti fẹ́ ké táwọn bá kékọ̀ọ́ mọ̀ ní dà láàrin àdúgbò èèyàn kéńbí o ẹwẹ́lu how dare you. etí ọmọ èèyàn wẹ̀wẹ̀ ó ní etí ẹ̀dàkọ̀ ìfilẹ̀ òjò ayé etí ẹ̀dàkọ̀ àfà ẹ fi yín lẹ̀ n bá ní kó sẹ́fọ́ lọ́wọ́ rí bọ́bá sọ̀rọ̀ pé wọ́n lè ṣiṣẹ́ fọ́lọ́wọ́ ọlọ́run pàṣẹ fọ́kùtà lẹ̀ yóò sì dèèyàn yóò ṣiṣẹ́ fún yóò gbogbo olúwaga. kí lè fẹ́ kó ṣe gọ̀gàn kí lè fẹ́ kó ṣe. kó lùlù kó lùlù fọlọ́run ní bí ọlọ́run ti gbé adìde kó ní káàkiri akọ mọ́sálásí àmàfẹ́ kọ́ ládùúgbò wa mọ́sálásí kẹrẹ̀rẹ̀ ó sì nídìí owó tí ó pọ̀ púpọ̀ ọlọ́run sì wò pé ẹjẹ́ ajáde kájáde sádùúgbò ọ̀wọ́n nínú dúdùn ọlọ́rẹ yóò ta ọlọ́rẹ táàfi kọ́ mọ́sálásí a sì ní ajáde owó múlò ọwọ́ ìfọwọ́bọ̀ ọwọ́ kínní. tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ ṣé wọ́n lè bá yín lùlù. pé ẹ mọ̀ọ́lù ẹ bá mọ̀ọ́lù ọ̀yá. iyún ní ìfẹ́ máa gbọ́. kí ló wí kí ló sọ. ẹ sọ pé ọkọ lẹ́yìn àṣetánì tani èèyàn àṣetánì ilẹ̀ yìí náà wáyé. ta ló pàṣẹ lẹ́yìn àṣetánì ìlú wọn náà méjì ta ló pàṣẹ lẹ́yìn àṣetánì. àfà ẹ dákun ẹ̀fọ́ yín lẹ̀ ṣé ẹni ẹ lè lùlù ń dáadáa. ó dà àbọ̀ àbá lọ̀rọ̀ yín mo lè lù dáadáa. ẹ lè lù ó yá gbélé wọn lọ. ọmọ etí gbé wa gbélùwà. ẹ kọrin. máa jẹ́ kọ́ yìí wá ń bọ̀ máa jẹ́ kọ́ yìí wá ń bọ̀ àwọn tó fò ìbọn pààyàn máa jẹ́ kọ́ yìí wá ń bọ̀. ẹ má lo ìbọn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bọ yẹn ó ń dàbẹ̀ ní pé ẹ̀ ń pe àwọn tó máa ń yìnbọn lóòótọ́ tó sí ẹ̀yìn sìn wọ́n lè fẹ́ dánwò àwò pẹ̀lú bọn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn. èwo lára ló. ẹ kọrin mi ni ẹ kọ mi tẹ́ ìbàdàn mọ̀ mi ẹ jẹ́ ká kọ òpópó mọ́ka mọ́rò. àlùjánnà nílé wa òpópó mọ́ka mọ́rò àlùjánnà nílé. ẹ dúró àfà ẹ dákun ibi tẹ́ ẹ wá ń lọ ńkọ́ pò ní ẹ ti sí. ẹ kò sí wàhálà nítorí ẹ sọ pé ìbẹ́ lọ́ọ́ fẹ́ lọ ṣiṣẹ́ Ọlọ́run. iṣẹ́ Ọlọ́run láti lọ. èmi ò níbi tí mò ń lọ. bẹ́ẹ̀ ni ibi tẹ́ lọ. èmi àtòrùn jọ yọ ni ẹjọ́ wọ̀ ni. pé àlejò jíṣẹ́ Ọlọ́run lọ. ó dẹ̀ yìí lójú. ajẹ́jẹ́ sí Ọlọ́run lọ. èmi ò kí ẹ o. òpópó mọ́ka mọ́rò àlùjánnà nílé wa òpópó mọ́ka mọ́rò nílé wa. táwọn jẹ́ máa gbé Mẹ́dínà. afárá sídì. àfà ẹ̀lẹ́ ẹ̀kújọ́ mẹ́ta ọlọ́run mọ̀ gbé yín ga ẹ̀ ní pàdé àgbákò ọlọ́run máa wà pẹ̀lú yín gbogbo bẹ́ẹ̀ bá ti ń lọ lọ́tún lẹ́yìn lọ́lọ́sìn àbọ̀ ọlọ́run máa lọ lórí yín ẹ dákun ta làwọn. ìyàwó mi nìyẹn. ìyàwó yín ni
yóò dáa fún yín ìyá mi. àmì sà. wàláhì ọkọ wọn láti lé ọkọ wọn gidi ni yóò dáa fún yín o èso oníwàárí yín. àmì sà. bébí ṣé àfàtò máa ń sọ̀rọ̀ wọn fún mi. yes àwọn nìyẹn. oh ẹ rọra sà. yes sà. ẹ wo ọkọ mi ó máa ń ròyìn yín fún mi gan ni. àfàrà sí. ìyá mẹ́ta tó ń gbé bí àwọn ni wọ́n kọ́ bí sẹ́wọ̀n. yes ilé wọn ni. ìyá òkè tẹ́lẹ̀ǹtì lẹ́yìn bí. yes tẹ́lẹ̀ǹtì bẹ́ẹ̀ ni. ẹ rọra sà. yes sà. àfà kí ni wàá ṣe ládùúgbò wa bí. à ń ṣiṣẹ́ ọlọ́run káàkiri ni à ń ṣe ìrere àkànjẹ́ káwọn èèyàn mọ̀ pé ọlọ́run wà o èmi dẹ̀ ń bá wọn lùlù. ẹ wo mọ́sálásí wa tá à ń kọ́ lọ òun ni a wò pé ẹ̀jẹ̀ á jáde àrùn nínú dúdú ọlọ́rẹ tí ó ràn wá lọ́wọ́ tá a fi parí mọ́sálásí ìyún ló mú wa jáde níta fi jáde nu. sáìtì mo dẹ̀ wá ń lọ o ṣé a ní káṣí ọ̀kan ní mọ́tò rẹ̀. yes I think we have like 200,000. 200 yes. ó wà lọ́wọ́ ẹ̀ bí. no ó wà ní save. ok àfà ẹ má bínú. ẹ rà sà. yes sir. ẹ wá ṣáàfà tọrọ owó ni wọ́n ń ṣe báárà báyìí. àfàrà sí. kábílẹ̀ ìrọsẹ́ lọ́sọ́ ọlọ́run mọ̀ wà pẹ̀lú yín o ẹgbẹ́ lọ́n tóbi àní ẹgbẹ́ lọ́n tóbi ẹgbẹ́ lọ́n tóbi lẹ́ẹ̀kan sí àfàrà sí ni yóò mọ̀ dáa fún yín ẹ ní rí ìdádúró gbogbo bí tẹ́ bá kọjú síbà ìrìn lẹ́mọ̀ bá pàdé ẹ tẹ́wọ́ ẹjẹ́ àṣàdúrà ọlọ́run bísímíláì ramani rahim bísímíláì ramani rahim aláwù láyìlá ìlàwùà ayélujára yóò mú. owó wù mí ọmọ wù mí mo fẹ́ ní tí bá nìkan jẹ́ kó ṣe mí láǹfààní. olúwa làtẹ̀rù mi ọmọ wù mí mo fẹ́ ní tí bá nìkan jẹ́ kó ṣe mí. kí ló ṣẹlẹ̀ tó ń jó? wọ́n mi wo mi ò láìpẹ́ ṣe pàjọ wọn mi lára mo ń enjoy melody tí mo ń gbọ́ yẹn lọ́wọ́. àyà àbẹ́yẹ alájà kọ́ yìí. alfa. alájà. àná ń ṣe ṣe sàn ájá àṣekà never be àjà ìyá Basira rè. àjà náà ni. ẹ mọ ìyá Basira. alájà mo mọ̀ wọ́n pọ̀. ẹ ti kúrò níbi tẹ́ ń gbé tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni mo ti kúrò. dojúkọ bí dojúkọ ẹ. kí ló ṣe ń bì. ibi ìbàlẹ̀ à ń gbé ń sìn. ibi tẹ́ gbére. bẹ́ẹ̀ni. nọ́mbà wo lẹ lò tọ́lọ́ fi gbé kọ́ yín. ọlọ́run kò gbé kọ́ọ̀lù wa náà ni. ìyá Basira ọmọ ọjọ́ sí tó kéré báyìí tó máa ń gbé kúnlé mu tó fẹ́ jáná mọ́ mọ́tò lẹ́nu tí mo fi sáré fàkó lẹ́nu mọ́tò. ẹ kì í gbàgbé nǹkan Basira ti dàgbà. ó rè. òun ni Bàgbà. òun rẹ̀ ó ti dàgbà. gbàgbàgbà ọmọ 18 bá gbàlùdà ní. ó ní ó rè. Basira ló ti kí ni kí ló ṣe orí ò pé tó bá jọ ti jáná mọ́ mọ́tò lẹ́nu ṣé o máa ṣàkọ wèrè tó ṣe leave me orí ẹ ti bàjẹ́. àfa Sàámú àní rọrùn mọ́tò. bí ẹ bàjẹ́ dáadáa. ọlọ́run ní já rọrùn mọ́tò. àfa Sàámú. ó dàbí aràn. àfa Sàámú. ẹ̀yàwó ẹ má bínú oje ẹ̀lẹ́ ẹ má bínú. kí lẹ wá ṣe ládùúgbò wa kí lẹ ń ṣe. bá a ti ń bi nínú fẹ́ẹ́rí mọ́sáàsì wa tá à ń kọ́ lọ nígbà tí òsì sí ìparí látijọ́ yìí a wá wò pé kábòóde àrò nínú dúdùn ọlọ́rẹ tí ó ṣe wá láàánú tá a fi parí mọ́sáàsì ìdí tá a fi kọ́ ọmọ kéwú lẹ́yìn nìyẹn tá a fi bóde. ó lọ ṣe ń lọ káàkiri àìdí ìrere káàkiri nítorí tó fẹ́ ṣe ẹnìkan ti fún wa ní 200,000 ẹnìkan fún wa ní 20 ẹnìkan fún wa ní 5. àfa Sàámú 225,000 láti. ẹ dúró ṣe pẹ̀lú bọ̀dá Sàámú náà. àjọ ń dín ìrere kiri. ọlọ́run ní jẹ́ àkàgbákò. àmín ọlọ́run ní jẹ́ àkàgbákò. ànìkàgbàkò ṣé mi kọ́ ni ìyá Basira ń bá wí ṣé mi ló ń bá wí pé àfa Sàámú ọ̀rọ̀ náà ń sọ àwọn báyìí wí. ẹ wo àwa ni a jáde a pàdé onínú dúdú ọlọ́rẹ tí wọ́n ràn wá lọ́wọ́ tá a fi parí mọ́sálásí nǹkan mú wa jáde nù. àṣé nǹkan tó ń sọ fún mi lélẹ́yìí. Allahu Akbar. onínú dídùn ọlọ́rẹ. bẹ́ẹ̀ náà. Basira ẹ jẹ́ kí n mówó nínú báàgì mi. owó ọjà mi lélẹ́yìí o kò pọ̀ púpọ̀ ṣùgbọ́n. ẹ wo mi ìmọye tó wà bí báyìí ó yẹ kó tó 80,000 naira. kẹ fìdí lè mú ná 80,000. 80,000 oníkọ́ ìgbélé ìná ìgbà lè bá fún on balance. àfa Sàámú. mo gbé owó wù mí ọwọ́ wù mí mo fẹ́ rí tí wọ́n rí tán kẹ́ bó ṣe mí láǹfààní.
Àfà Sàámú. ẹ mọ̀ ṣe ń wá gan. Ọlọ́run máa wà pẹ̀lẹ́ yìí. Ọlọ́run ló ṣe é o. Ọlọ́run ló ṣe é. Ọpẹ́lọpẹ́ yín o. Ọ̀gá ṣẹlẹ̀ tí yín rè. Ilé wa ni. Ibi Ọlọ́run jogún fún wa ni. Ẹ tún ní BQ Mosque. Irọ́ mọ́sálásí Rátìbí nù. Mọ́sálásí Jímọ̀ ní ìta fẹ́ kọ́. Mọ́sálásí Ramiu. Rátìbí. Rátìbí. Ó ní. Rátìbí. Rátìbí nù. Kí ni English ẹ? Ẹ wo Àfà ẹ fi yín lẹ̀. Ẹ fi yín lẹ̀. Ẹ pẹ̀lẹ́ ilé tí yín rè. Ilé wa ni. Ẹ ṣeun. Àfà Sàámú ẹ mọ̀ ṣeun gan. Ọlọ́run ló ṣe é. Ẹ ṣe gan o. Ó ti rẹra. Ẹ mọ̀ jò rẹ̀ yín. Nínú oòrùn. Ẹ dákun. Nínú oòrùn. Ó ga o. Àfà Sàámú. Kéèyàn máa jíjẹ́ lọ́fíìsì gan, ọmọ yẹn tó máa gbà lé ni. Bẹ́ẹ̀ ni. Àfà Sàámú ẹ dákun oore kan lẹ́sẹ̀ fún mi. Ẹ ju eléyìí fún wa. Débi pé tá a bá ti ń jáde níjọ́ mi, a kàn mọ́ ya bẹ̀. Àfà Sàámú o, a mà tún ṣiṣẹ́ Ọlọ́run lẹ́ni o. Ẹ tẹ̀lé wa o, a lè mọ pè é dání. Ẹ fíìlì mi náà. Ẹ fíìlì mi. Ẹni pé bẹ́ẹ̀ tí mo tẹ̀lé yín, ẹni pé ẹ ta. Ẹni pé ajé wa gan. Ọlọ́run ṣeun. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ rajàre. Ọwọ́ mi dán nùlù yẹn. Àfi bí ẹni pé ẹ ti ń lù láti kéke. Ọmọ 18, mo rí bó ṣe ń kí mi lọ tó ń kí mi bọ̀. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ pẹ̀lẹ́ jàre. Bóyá ẹ mọ̀ lọlé káwa àwa ti dé wa àá wọlé báyìí. Náà má jẹ́ mi lè lọ lébẹ̀. Tí bá ti wà lọ bá mo máa mọ̀ léyìn. Ẹ̀yin ò tún dáa. Ẹ ṣe jàre. Ẹ pẹ̀lẹ́. Nígbà tẹ̀ tí wàá mọ̀lé wa báyìí. Ẹ lè mọ̀ lọ. A mọ̀ rí yín gbà mí. Mi lè mọ́ lọ. Ẹ rí mi báyìí. Ẹ rí mi báyìí. Mi lè mọ́ lọ o. Àfà Sàámú. Kò yé mi. Kò yé yín báwo. Gbogbo ń tẹ̀sán òun yé mi. Kí ni 420 lápá. 420 òun lápá. Ẹ̀dẹ̀ ni kò yé yín. 420 lápá. Àfà jẹ́lí. Ẹ gbọ́ 420 lápá. 420. Mo rò pé kan ní wọn máa sọ pé kò rí bẹ́ẹ̀ ni máa fún gbà tí ni. Ẹ mọ̀ pé ẹnìkan fún 200, ẹnìkan fún 80, ẹnìkan fún 20, ṣé kí n máa kà lọ ni. 420 lápá. Àfà Sàámú. Tá a bá pa 420 kí ni ìyún ní ṣe nú ọ̀rọ̀ tí mẹ́lẹ̀. Mo fẹ́ gbowó tèmi ń bẹ̀ ni 220. 420 lápá máa gbowó tèmi ń bẹ̀ 220. Ẹ wo eléyìí ò lè gba nǹkan kan ọmọ 18 ni eléyìí ò lè ju 22 lọ eléyìí 24 ẹ fáwọn méjì 5,000. Bẹ́ẹ̀ni. Àfà ṣé ẹ rántí pé a ní abá mọ́sálásí débì kan ìpakùn wa torí ìrẹ̀lẹ̀ àti jáde táwọn ní dúdú ọlọ́rẹ tí ó ṣe wá láàánú. Ó ti yé mi ìgbọ̀nsẹ̀kọ̀sẹ̀ tí ó yé èwo ni gbogbo kò sọ gbọ́n tani òmò gbọ́n ká fẹ́ràn sẹ́nu káwàtì. Wọ́n máa ń kọ́ chọ́ọ̀chì wọ́n kọ́ chọ́ọ̀chì débì kan owó chọ́ọ̀chì ọdún 10 ọdún 15 wọ́n yìí gba owó chọ́ọ̀chì owó kọ́lé sáà mọ bó ṣe ń ṣẹlẹ̀ ni ṣebí mosque lẹ́ẹ̀ máa lẹ́ẹ̀fẹ́ kọ́ náà ẹ fún mi. ẹ wòran ẹ wà pa ẹ fẹ́ máa rẹ́ ni ara yín ti ń move. ọ̀dẹ́kọ̀ fi mí lẹ́ẹ̀ jẹ. ẹ fẹ́ mi tútù ẹ ti kẹ́ jẹ́ kí n máa lọ jàre. Èmi làbọ̀ yìí sọ lẹ́nu tí ò dùn lẹ́nu yìí gan tún tẹ́ ti owó kíni. sórí yín bù ú ṣé ìjà wèrè ni. ṣe iwájú àfa mi lẹwà tẹ́ ń ṣe fatafata bẹ́ẹ̀ máa dá yín tẹ́sí bíu. ó yẹ tẹ̀mí jẹ́ síbà máa gbá ẹlẹ́sẹ̀ lójú ó ní lẹ́fítì máa fẹ́ lẹ́fítì lójú òṣìṣẹ́ rẹ̀. Àfà Sàámú. sọ́ọ̀kì mọ́mọ́ ẹ tẹ́lẹ̀ lẹ́fítì sọ́ọ̀kì mọ́mọ́ ẹ sọ́mọ̀. Àfà Sàámú ẹ dákun ẹ má jẹ́ kọ́nà ọ̀tọ̀ òye sọ kó sẹ́mọ́ yìí la o. Èmi ló sọ lẹ́ẹ̀kan náà. onípo ní wàhálà ni wọ́n. Jẹ́lì èmi ló pè wọ́n lẹ́ẹ̀kan. èyí àṣetánì. Ṣé ẹ rántí pọ́bìnrin kan náà ní ọlọ́mọdé akàgbákò. ẹ wò ṣé kì í sọ tó fún yín ẹ̀yin lẹ ṣe mistake o. Lọ́nà o. gbogbo tọpẹrẹ pátápátá ni mo rí. mistake kẹjẹ ni pé ìgbà táwọn ọmọ yín ti sọ pé ká má jẹ́ kí wọ́n tẹ̀lé gbogbo ẹni mò ń gbọ́. ẹ wá ní rárá ìgbà tí mo ti tẹ̀lé yín làgbà kò ti ń tẹ̀lé yín. ó ní wàhálà ti tẹ̀lé yín mo lè gbé lù báyìí tí mo lù báyìí mo ti rò pé no lẹ́nìí a máa jọ mú nǹkan lẹ̀ ọlọ́run ṣe wá dé wàá ta ẹ jọ tí bàbá tẹ̀lé yín látàtàrọ̀ mi ti ní mọ̀ èyí tó máa bọ́ sí mi lára ẹ̀rọ ẹ má jẹ́ nítorí yán àṣetání òun lè pàdé lẹ́nìí ṣọ̀kànnà ni mí o ẹ jọ o ẹ fẹ́ mi lówó tèmi. ẹ dẹ́kun ẹ̀yẹ oje èmi lè sọ lẹ́nu gan tí ò dùn kí ni sẹ́yìn gan náà. ẹ ti ṣe táùtù rí kọ́lọ́run tó pè é síṣẹ́ ìrànṣẹ́ yìí ẹ bá yín ṣe. ẹ dúró ṣé ẹ rántí pé àyàlẹ́ ilé kan lẹ́ẹ̀kan tí wọ́n kù ní funfun délẹ̀. kí ni. bá a ti wọlé o gbogbo owó tí ń bẹ lọ́wọ́ jẹ́lí pátá gbogbo rẹ̀ láti kó fún ilé tẹ́tọ́ra wa ni àti kó fún tẹ́tọ́ra. ilé tẹ́tọ́ra yín àti kó fún. onílé funfun tá ìyàlẹ́ rẹ̀ ẹ ti kó gbogbo owó lẹ̀. àti yànjẹ fún mi. kí n máa lọ báyìí kí n máa lọ lefty. ẹ má pè mí jọ. ọmọ 18 sọgbẹ́ tí bàbá yìí sọ mo ti ń lọ o mo ti ń lọ. yóò dà fún yà á tún máa rí yín jọ mi. kò sí wàhálà a máa pè yín. ẹ fẹ́ fún mi àbí. àbí máa gbọ́ àfa yìí yá kí ni wọ́n ń sàfà yìí. ẹ wà wá. ìbá fò ó rí i pé natural hair mi yìí orí pé ó ti ń gùn gan fa mo fẹ́ kó gùn dáadáa ju eléyìí lọ gan.
irọ́ má bá mi fi treatment sí. Olóhùn máa jẹ́ kó grow dáadáa. Ó máa grow naturally. Mo like ẹ̀ bóyá ìrora ń grow naturally yẹn. Treatment lè lọ bàjẹ́ naturally yẹn. Ibo la fẹ́ gbà. Ibo la fẹ́ gbà. Ẹ ṣeré ní ìgbè. Bọ́dà Sàámú kí ló rí burúkú nìyí ni. Wọ́n ṣe ń ṣe bí wèrè báyìí kí ló ṣẹlẹ̀ gan-an. Èmi ṣe bí wèrè. Ọ̀rọ̀ tí ẹni pé mo fẹ́ ṣubú ni. Yàrá já ẹni wèrè orí yín bàjẹ́ dànù. Orí kí ni gbogbo wèrè náà? Kí ni gbogbo òṣì tẹ̀ ṣe? Irun wèrè tẹ irun òṣìwò náà ni irun tó ti rè jẹ tán. Tó bá yẹ kọkùnrin ni wà á ti pa lórí. Wà á pa láàrin ó lè yìí máa pa lórí bó ṣe wà yìí. Nígbà tí mi ò jọkùnrin. Ní kí ni àìjọkùnrin ẹ̀ ń kọ́? Ṣẹ́run wà wájú ni kì í ṣe gbogbo títì iwájú ẹ̀ ló ti mọ̀ yìí. O fẹ́ ṣerun oṣù kò mọ bí tó ti máa ṣerun. Ṣẹ́run bí ló ti máa ṣerun bó ni mo fẹ́ gbà kọjá. Ibo ni èèyàn fẹ́ gbà kọjá. Ẹ gbà mí ẹjọ ṣáà blọọkì ọ̀nà ni ṣé ju bẹ́ẹ̀ ṣe wà yìí náà lọ ní ẹ lè gba báyìí kọjá ni. Mo pọ̀ ju báyìí lọ. Mo ju bí mo ṣe wà yìí mo ju bẹ́ẹ̀ lọ. Ibo Bọ́dà Sàámú ṣe bẹ̀sẹ̀ mí yẹn tí máa lọ forí gbálẹ̀ nǹkan tí máa lọ kún nǹkan kí lè fẹ́ sọ. Wèrè ni ẹni ò tiẹ̀ sọ bó ṣe jẹ́ bàbá débi tó ti fẹ́ rojọ́ sí tó lè sọ mo gbẹ́ǹdì wà ní mo gbẹ́ǹdì kó yẹn ṣé ọkọ mọ́lẹ̀ tí wọ̀nù ẹ kó jókòó ní ẹ kó má wà bímọ ó ní mo sọ fún ẹ wà á máa ṣú ẹ jọ kan. Bọ́dà Sàámú kí ló tún ṣẹlẹ̀ kí ló tún fa àdúgbò. Ọmọ yìí mi o. Ta ló mọ̀ Bọ́dà Sàámú? ọmọ yìí. Èmi lọmọ yìí. Ọmọ ni ẹ. Bí mo ṣe tó yìí èmi ọmọ. Òpònú burúkú Ẹ ṣe. apárí. Ẹ fi mí lẹ̀. Má ṣú ẹ. Ẹ máa ṣe. Sísá rẹ̀ mi. Ẹ̀rẹ̀ mi. Mo ti ṣoríire. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi, mo máa ti gba slot Mecca. Èmi tó ń rí i, mo ti di alálàájá. Mecca yá. Ó ṣe gan ni, mo ti dé Mecca tó. Báwo lè ṣe ṣe? Ọ̀nà owó egungun lè gbé gbà. Báwo mo ti ṣe fẹ́ ṣe? Àdúrà ni. Ni mo bá tẹ́ wá àdúrà sọ́ba Allah. Mo náà bá Allah ṣàánú fún mi. Mecca òun mi lọ. Ohun ẹlẹ́dàá mi. Ẹni tó máa ṣàánú fún mi báyìí. Kó má rọrùn sùn. Kó má ní ìsinmi tí sòfin máa ṣe mí láàánú. Aláàánú mi tó máa ṣe mí láàánú títí ó máa fi ṣe mí láàánú má jẹ́ òróòrùn sùn. Inú mi dùn. Ayọ̀ mi kún. Sista ẹ kú oríire. Kémi náà ti èrè yàn rán mi lọ Mẹ́kà. Ó lè rí ìbáfò ó lè rí wàláì ó lè rẹ̀ nínú ẹ̀ lọ sí Gabon ìwọ yìí. Bọ́dà Sàámú kí ló dé gangan? Àǹtí ẹ kú oríire o. Ẹ ṣeun. Ẹ ṣeun gan ni mo dúpẹ́. Madam Gbáríyẹ̀ ẹ̀yin ni Gbáríyẹ̀ aṣọ tẹ́ wọ̀ ló jẹ́ kẹ́ jẹ́ Gbáríyẹ̀ ẹ má bínú ẹ pẹ̀lẹ́ ẹ jọ tó lọ ẹni tó fún yín ní Mẹ́kà ìjọ sẹ́ẹ̀lì fún yín nọ́mbẹ̀. Fún kí nìyẹn? Èmi náà fẹ́ lọ Mẹ́kà ni mo sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ mo fẹ́ kẹ́ ẹ fá mi pọ̀n kájọ kí n kàn lẹ́yìn yín dé Mẹ́kà kẹ́yìn jálàjà kémi náà jálàjì kọ́ máa pè mí ní Alhaji Sàámú kémi náà máa fẹ́ yín kẹ́ ẹ ládùúgbò máa ní nọ́m Alhaji Sàámú nọ́m Alhaji Sàámú nọ́m ẹ jọ mo fẹ́ máa ṣe nọ́m ládùúgbò pẹ̀lú Alhaji Sàámú ẹ jọ ẹ jẹ́ kí n kàn lẹ́yìn yín. Ẹ wo lórí burúkú lè ní ó máa pàkúta sọ̀rọ̀ wa ni o. Ẹgbẹ́ báàgì yẹn jẹ́ wọlé lọ jàre. Yọ síbi àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ó ṣe mí mi ti darí díẹ̀ ó yìí ṣe lọ́wọ́ ó ti bọ̀ nínú ẹ̀ṣẹ̀ ó tún ṣe mí kò ní yẹ àbọ̀ sí èrè lélẹ́yìí pẹ̀lẹ́bẹ̀ kó lọ náà. Bọ́dà Sàámú ẹ máa ní sùúrù. Alájà OFV Alájà Odedi. Allahu Akbar, Allahu Akbar, la ilaha illallah. Kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbé fún wọn gbé wa kí ló ṣòro dídá dúró báyẹn ni. Wọ́n tiẹ̀ mo fẹ́ gbà ní tèmi wọ́n tiẹ̀. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل هو الله أحد Allahu Samad. Ẹ̀yin èèyàn máa kàn ó ẹ jẹ́ ká tètè hàn nǹkan tá a fẹ́ ẹ jẹ́ hàn nǹkan tá a fẹ́ alájà ó ló máa pé báyìí. Sami Allahu liman hamidah. Allahu akbar.
alájà yìí máa kàn. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Lọ́wọ́ rẹ̀ ni mo fi ẹ̀yìn mi lé. Allahu akbar. Sami Allahu liman hamidah. Allahu akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Mo kàn fẹ́ ná kìsàn sí mi. Ìgbà ní kí ló ń jẹ̀lẹ̀? Arákùnrin, ẹ dákun ta ní gangan. Èèyàn ni mí. Ẹ wá kíyàn ládùúgbò yìí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, ọba tó jọba lọ ni mo wá kí. Ọlọ́run gbogbo àgbáyé ni mo wá kí. Tó ní ibi tá a wà yìí. Bẹ́ẹ̀ni, àbílẹ̀ Ọlọ́run kọ́ la wà yìí. Ẹ ṣáà ní stop mi pé kí n má wà kírun nílé Ọlọ́run. Ibẹ̀ ni mo wà yìí. Òwúrọ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Alhamdulillah kẹbíra. Ọ̀pọ̀lọpọ̀ wa. Àwọn nǹkan tó yẹ ká mójútó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a kì í mójútó. Mójútó. Ẹ wo orú irun ìṣá ìta akílálẹ̀ yìí ń sìn. Àkànṣe ètò kan wà tá a fẹ́ ṣe lẹ́yìn irun ìṣá yìí alẹ́ yìí. Léyìí tó já sí pé tó bá yẹ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ ń tá a fẹ́ ṣe yìí ni mọ́ṣáláṣí yìí yóò kún débi pé èrò tó wà ń ta. Kò ní dá kí wọ́n lọ pọ̀ nbí o kó má lọ ba aṣọ olúwa ẹ̀jẹ̀. Ẹ jọ̀ọ́ kí lèyìn mọ̀ tá a fẹ́ ṣe. Esther ẹ̀yà filẹ̀ bẹ́ẹ̀ mọ́mọ́ tó fẹ́ jẹlẹ̀ o mọ́mọ́ tó fẹ́ jẹlẹ̀ o àmọ́ forúkọ bàlájà láṣìírí mọ́mọ́ tó fẹ́ jẹlẹ̀ o mi dèdè wá bì ẹ̀rí mi ń bí lánàá ẹ̀ẹ́dẹ̀ lè lé mi mọ́sìkì. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ bàbá wa tí wọ́n ń ṣe ribiribi nu mọ́sálásì Alhaji wa Abdulhakeem tí wọ́n ń ṣe dáadáa tó yẹ pé ibi tá a bá mọ́sálásì yìí dé gan ìrànlọ́wọ́ Ọlọ́run látọ̀dọ̀ wọn ló ti wá. Wọ́n wá wí pé lọ́dún yìí àwọn fẹ́ ju hajj kan sínú jọmọ́ yìí. Ó dára ti mọ̀. Kí lẹ wí? Àní mo ti mọ̀ sẹ́ mo mọ̀ alájà yìí ló sọ fún mi. Ló sọ fún mi. Kí ló ṣẹlẹ̀? Ok, ohun tó kí ni yẹn dàbí nǹkan àṣírí kò yẹ kó sọ fún yàn àbí àwọn ló sọ fún mi tó bá ti dọ̀rọ̀ àṣírí ẹ má fi sálàjà lọ́wọ́ o. Alájà a mọ̀ sọ lẹ́yìn tó bá yá ẹ wò gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwa kì í fi gbà kan bọ̀ kan nú a kì í ṣe onímọ̀ náà fi kí èèyàn a ti ṣètò pépà sílẹ̀ èyí tí àfa wa ó gbé káàkiri kálukú mọ̀ mú tiẹ̀ tẹ́ bá ti mú ẹmu sọ́wọ́ tó bá tásìkò tẹ́ ẹ tu àwa ó sọ pé kẹ́ ẹ tu ẹni tó bá wá mú nọ́mbà ẹni tí wọ́n kọ wọ́n sí ajẹ́pẹ̀ni náà ni ọlọ́npẹ̀ lọ́dún yìí nù pé yóò gàràfà. alájà o ti change wọ́n nà tún máa sọ mẹ́kàlẹ́ náà máa wà bẹ́ẹ̀. ọ̀dà Sàámú ìgbà o. Kí ló ń ṣarákùnrin yìí gan-an? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Àfàwà ẹ̀yin ò mọ̀ wá gbé kiri ìkiri kálukú mọ̀ wá mú tiẹ̀ kọ̀ọ̀kan ẹ dàpọ̀ ẹ mọ̀ tu o tó bá tásìkò tẹ́ ẹ tù á sọ fún yín. Ẹ dàpọ̀ ẹ jẹ́ káwọn náà mú. Méjì àbí mẹ́ta ni màá mú. Ẹyọ kan ni ẹlẹ́tọ̀ọ́ sí o. Ẹyọ kan ni ẹlẹ́tọ̀ọ́ sí. Subhanallahi walhamdulillahi astaghfirullah la ilaha illallah subhanallahi walhamdulillahi astaghfirullah. Ẹ má ìtú o. Tó bá dáàbò tẹ́ tu aṣọ subhanallahi walhamdulillahi astaghfirullah. Jésù ló kọ orúkọ mi nọ́mbà 1 ni mo jẹ́. Jésù ló kọ orúkọ mi nọ́mbà 1 ni mo jẹ́. Jésù ló àwùjọ rẹ̀ àtàfẹ́fù èmi mo mú wá èmi mo mú wá. Mo ń lọ Mẹ́kà mo ń lọ Mẹ́kà mo ń lọ Mẹ́kà.
ara ti ń kàn yín orí ẹ̀jẹ̀ ọlọ́run kọ́ra nọ́mbà bí kọ́ ló ń lo èkó ẹ̀ ní mú nọ́mbà kẹ́ ẹ má de kò rí kábọ̀ torí mẹ́ka ẹ̀kọ́ ayé mi. Imam arákùnrin kò ṣe Muslim kí nìdí tó fi máa mú mẹ́ka àbí. Allahu Akbar ṣe rí ọlọ́run bá wa kì í sọba alábòsí kì í sí ìrá ìgbìyànjú láre. àṣẹ ọlọ́run ni. èmi náà ń wòye pé gbogbo wàhálà tí arákùnrin yìí ṣe látàárọ̀ tí ń lọ síbọ̀ tí ń lọ tí ń bọ̀ á jẹ́ pé ó ní nǹkan kan tó lọ fẹ́ fàyọ. ẹ pẹ̀lẹ́ ẹ kú oríire náà. ẹ mọ tó ṣẹlẹ̀ ọlọ́run dẹ̀ ń gbọ́ àwọn kọ̀ọ̀kan tí màá kọ́kọ́ lọ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta kẹ́kẹ́ rí pé màá kọ́kọ́ ní kọ́ bá mi kàn yín sí torí tí n bá dé mẹ́ka kọ́ má lọ ṣàgègì sí mi màá kọ́ lọ rẹ̀ yín jọ ẹ̀gbọ́n wọn á fi yín sí bíi mẹ́fà wọ́n pè mí wọ́n pè mí wọ́n kí mi máa ràn yín sẹ́wọ̀n èèyàn mo ti lọ mẹ́ka I am the latest Alhaji Saamu náà. Àtẹ̀kẹ́bẹ̀rẹ̀. Allahu Akbar. Ẹgbẹ́ ọlọ́run tóbi. Allahu Akbar. ọlọ́run ò ṣe é gbé ọlọ́run ò ṣe é gbé láàrin mi máa gbọ́ ọlọ́run ò sí bí mo fẹ́ gbé tóbi. ó tó mélòó tá a ti ń sọ fún yín pé tí wọ́n bá ti ní ẹgbẹ́ ọlọ́run tóbi Allahu Akbar lẹ́ máa sọ. ẹ máa ń gbé tóbi náà yín náà múnú máa ń sọ fún yín pé mo sọ lọ́run bí débò tí máa gbé tóbi ẹgbẹ́ tó máa sọ pé ó wúwo mi lè gbé ó wúwo mi lè gbé. ó tó bàbá ẹ má bínú. Mr. Man ìwọ ló dẹ̀ mú number 1. mi ni mo mú pọ̀tì pòkì nínú mo mú kò sí nǹkan tí mi ò kì í mú pòkì nípa ẹ̀ mo bójú obìnrin àgọ́ ni mo mú bó jẹ́ oúnjẹ àgọ́ ni màá jẹ. ẹ̀sìn wo lẹ̀sìn tiẹ̀. ọ̀ràǹdà ni mí. ẹ̀sìn wo ló ń jẹ́ ọ̀ràǹdà. freelance kò sí ní tí mi ò lè bá ṣe ẹni tí mi ò lè bá ṣe èmi ní chief tenant àdúgbò kò sọ ní tí mi ò lè bá ṣe sí. ó ti yé mi freelance. ta ìgbà tó wà kí n ṣe Muslim tó kí n ṣe lẹ́sìn wa jọ̀wọ́ kí ló fẹ́ sọ ṣe Mẹ́kà. mo fẹ́ dà Alhaji ni gbọ́dọ̀ máa pè mí ní Alhaji Saamu kémi náà máa ṣe nọ́ọ̀mù. láì lọ Mẹ́kà lè fi nà. rárá má gbé kámẹ́rà dání mo fẹ́ ká mọ́ nílùú dání kó jẹ́ méjì tó máa bá mi lùlù tẹ̀lé mi dé Mẹ́kà lọ mo lè máa ya fọ́tò màá lè ráyè ṣe mo fẹ́ kàn yín gangan ni o wọ́n á lè máa pè Alhaji Saamu màá lè fi yín kẹ́ẹ̀ sí wọn báyìí pé nọ́ọ̀mù. ìyá ìmọ̀ bàbá. wàhálà ṣẹlẹ̀ báyìí kí la fẹ́ ṣe. arákùnrin yìí òun ló mú nọ́mbà ẹni gẹ́gẹ́ bí àdéhùn tẹ́ ṣe ibi tó ti rú mi lójú nù ọlọ́jà débi ntẹ́ bá wá fẹ́ ká ṣe báyìí bàbá ẹ̀ là hàn wá. ìmọ̀ ọ̀rọ̀ rẹ sọ èmi náà mú láì kíkí máa fi gbàkàngbọ̀kan àwòsùlẹ̀ arákùnrin ṣé o lè ṣẹ̀sìn wa. má ṣe mo ti ń ṣe báyìí kódà kan ìrún ìṣáì mo kí láàárọ̀ èkó tó di pé mo jáde. ìṣáì mo kí ìrún ìṣáì. ẹ dúró sí dandan ni kẹ́ ẹ sọ̀rọ̀ ni must you talk. I must talk láti jẹ́ kó yé wọn ni mo kí ìṣáì láàárọ̀. àwòtó. ọ̀dà ìyá ìmọ̀ ẹ jẹ́ kó lọ sí Mẹ́kà yìí. tí orúkọ yóò ní bàjẹ́ ọlọ́run ṣe tẹ̀ bábí má dé ṣe torí káná lọ yẹ àdéhùn ni má cast wọn ni o má sọ fún wọn kì í má déhùn ṣe má bo orúkọ ẹ̀ jẹ́ èmi ni mo mú number 1. ìmọ̀ bàbá condition tó wà ń bẹ̀rẹ̀ ráńpẹ́ ni pé ẹ lọ máa bá mi kọ́ lẹ́sìn wa kó yé dáadáa kó tó di pé á jìde. ìyẹn ni kẹ́yìn ká ṣe ó máa lọ Mẹ́kà yìí. lágbára Ọlọ́run lórúkọ Jésù kò ní bàjẹ́ fún yín. ẹ̀lò ẹ já lọ. lórúkọ ọmọ mi bàjẹ́. ẹ já lọ ẹ já lọ. bàbá Ọlọ́run ajá rí pẹ́. Ọlọ́run ajá rí pẹ́. ẹ ní so. ayé ò ní gbé yín Mẹ́kà lẹ́nu yín. Alhaji tuntun. Subhanallah. Apa Saamu? Ẹ gbàwẹ̀ ni. Afánàrò. Má gbàwẹ̀. Má gbàwẹ̀. Ok, omi lásán lẹ fẹ́ mo fi jẹ sààrì. Torí ẹ jẹun. Mo ló ń jẹ, mo ti tọ́jú oúnjẹ mi, má jẹun. Ẹ kí wọ́n ló tẹ̀ jẹun? Ẹ kò tí ìyá ni mí.
kò àsìkò tí lọ́bẹ̀ náà ṣùgbọ́n ní pé 5:30 ló máa ẹ́ǹdì téèyàn nílé gẹ́sàárì mọ́. ẹ wá mọ time tá a wà ṣá. táìmù la wà. tàtí wà ní 5:10. ṣe bá ní wá tó mọ́ṣáláṣí ṣe ni. ok ẹ fẹ́ kọ́ pàṣàlátù kẹ́ tó jẹun. rárá kò tí mo ṣe sùn sísìn náà 5:10 ẹ̀ ó dà kò sí wàhálà mo tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo fẹ́ kó tó bí abẹ́ 5:25 kí n tó jẹun yẹn mama jẹ́ 25 yẹn ebi ò ní pa mí púpọ̀. tí o bá ṣe fẹ́ máa ṣe ní àjíǹde rẹ̀. kí lè sọ yìí. ó dà èmi á padà lọ báyìí máa sọ fún wọn pé mọ́sì tán ní kí n wá tún ṣe ẹ̀yìn ẹ̀ tí ìjẹun ẹ̀ẹ́dẹ̀jẹ̀ ráyè tún ṣe. ẹ jẹ ẹni sùn jẹ́ kí sáré jẹ tán lójú ẹ̀ àfààní ẹ̀yin ní ẹ̀ má burú ẹ má rọrùn àfààní lórí ẹ má wò má sáré yànjú gbogbo ẹ̀ tán sí. afásàmù ẹ̀mí ẹ̀ fẹ́ jẹ́lé. èmi nìkan ni má jẹ́ tó ẹ̀rọ pé ìgbó náà àdúgbò ilé bẹ́ẹ̀ má jẹ́ tó mo fẹ́ ìwé bí ní ẹjọ́. má sáré jẹ́ ní 5:30. ẹ wò má sáré jẹ́ tán ẹ wojú ọbẹ̀ ẹ wojú ọbẹ̀. kódà tẹ́bà jẹ́ tán ẹ wojú ọbẹ̀ ẹ wojú ọbẹ̀ ẹ mẹ́ràn kan èmi ti jẹun. ẹ mẹ́ràn kan mi ì jẹ mọ́ mo ti jẹun. mi ì fẹ́ ṣàwọn tí màá fi lọ sáàjì ni o. torí mi ì lè dúró tẹ́ máa fi jẹ àdúgbò ilé ìtàn mi ṣọ́ọ̀pù ẹ̀ lè jẹ tán. má jẹ tán. tẹ́bà dẹ̀ jẹ tán máa sọ fún ìmáàmù. má jẹ tán ó ní dì màmù kí ló ṣe ìwòlá kò sí wó ní dì màmù oúnjẹ tí máa jẹ di after 6 èmi tí máa tọ́jú ẹ̀ síbi kan tẹ́ bá gbé wọn yín ga tán má lọ pọ́dà bò ń jẹ mi má bà yí mi jẹ́. ta ló ń rán àbọ̀ ń ta ṣé nìkan náà ń jẹ sáàrin bẹ́ẹ̀ ni. ẹ̀rọ pẹ̀sẹ̀ ń tì gbín kóró pẹ̀sẹ̀ kóró pẹ̀sẹ̀ kóró pẹ̀sẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ẹ̀ bó o ló ṣe jẹ́ sí yín. ọmọ àbúrò mọ́mì mi ni mo ní kí n lọ kí n lé ni ìgbà tí máa fi dé ọ̀dọ̀ ẹ̀ ni mo bá tó ń ṣe báyìí ó nìkan dẹ̀ ló wà ní kò sí èèyàn kankan pẹ̀lú ẹ̀ nígbà tí mo wá wòye pé mo tún wá wo bó tún ṣe ń ṣe mo wá mọ̀ pé kò kí ń ṣojú lásán ó ní mo ṣe ní kí n gbé wá sọ́dọ̀ yín àǹtí Àyìnkẹ́ ó ní mọ̀ pé kò sí nǹkan tẹ́ lè ṣe ẹ jọ̀ọ́ má jẹ́ kó kú. bẹ́ẹ̀ ṣe gbé wá bí gan-an ló dáa o torí nǹkan tó ń sarábìnrin yìí wọ́n ta lọ́fà ni o. ọ̀fà. bẹ́ẹ̀ ni ẹ káre ẹ mọ̀ pé kò sóhun tẹ́ gbé débí tí ò látúnṣe bẹ́ẹ̀ ṣe ṣe òun gan-an ló dáa ó dá bẹ́ẹ̀ ṣe gbárábìnrin wá bí o torí bẹ́ẹ̀ bá gbé wá bí mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀. ó dáa àǹtí Àyìnkẹ́ kí la máa ṣe sí báyìí. ṣíṣe kùn tá a sí a kàn rọra gbé ẹbọ ráńpẹ́ kékeré kan tí ó pọ̀ púpọ̀ náà ni. ẹbọ tètè bọ ni màá gbé bọ kára mi fi máa gbé nǹkan ní kí n ṣe máa gbé fúnra mi. kò sẹ́ni tí ó bẹ̀ gbé tẹ́lẹ̀ fúnra rẹ̀ náà lọ́ọ́ gbé àmọ́ we are in a civilized world and we do things in a modernized way ṣe rí ẹbọ tá a gbé a gbé bá ti gbé gan yóò jẹ̀yìn fúnra ara yín lójú irú oúnjẹ wo ló fẹ́ràn jù. jollof rice. ó ní jollof rice. ẹ lọ ra jollof rice tó lóhun nífẹ̀ẹ́ sí òun ẹ lọ rà wá àwọn ó ṣe àwọn ìpèsè kan sí ẹ wàá gbé jollof rice ọ̀hún ẹ gbé lọ sí ibì kan láàárín wákàtí kan ẹnìkan gbọ́dọ̀ gbé jollof rice ọ̀hún ó sì gbọ́dọ̀ jẹ. àǹtí Àyìnkẹ́ ẹ wò níbi táyé lajú dé ṣé èèyàn kan dé máa kàn déédéé rí oúnjẹ kan tó kàn wà abandon síbi kan á dẹ̀ débẹ̀ á dẹ̀ gbé á dẹ̀ jẹ àtẹ̀yàn kan bá débẹ̀ jẹ ńkọ́. béèyàn kankan ò bá jóúnjẹ ọ̀hún wàhálà wà o àmọ́ kò wọ́pọ̀ olójú kòkòrò kan ó kọjá tí yóò jóúnjẹ ọ̀hún bó bá ti ń fẹnu kóúnjẹ ọ̀hún báyìí ara tí ó máa yá bẹ́ẹ̀ ni nítorí gbogbo nǹkan tó wà lára tiẹ̀ la fẹ́ dà sára ẹni tó fẹ́ jẹ oúnjẹ ta fẹ́ ṣe and then we know the next thing to do. ẹ ṣé àǹtí Àyìnkẹ́. ọ̀rọ̀ ẹsẹ̀ mọ̀ kọ́ gbèsè rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ sí nǹkan tí mo ní kọ́ ọ ṣe I still have a lot of people to attend to. okay
Okay, I'm trying to get it. Check inside the room, Jay. Ẹ pẹ̀lẹ́. Ó ti dọ́dọ̀ àǹtí Àyìnkẹ́. Ara rẹ̀ ò balẹ̀. Ó di dandan. ṣé torí àwẹ̀ tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ ń sìn sáwọn olóúnjẹ àdúgbò wọ́n ṣe mí tí wọn ò dáná oúnjẹ rárá ni kò tiẹ̀ sí bisikíìtì kò sẹ́ni tì rárá. àwùsù bìláì àfàsàmù nínú àwẹ̀ lẹ́ ń béèrè olóúnjẹ tó lóúnjẹ bá dáná kí lẹ fẹ́ fi olóúnjẹ ṣe tí ẹ bá ti gba àwẹ̀ ẹ fi ọkàn yín sí di àwẹ̀ tẹ gbà ẹ má fi ọkàn sí di oúnjẹ rárá. ta ló wá fọkàn sí di oúnjẹ kí ni mo sọ ń sìn tọkàn mi fúra mi oúnjẹ báwọn sọ pé ṣé wọ́n jọ wa ó fẹ́ dàbí kó yìí ń kọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ tó sọ má lọ́rọ̀ kò bí wọ́n torí ebi ni o ọ̀rọ̀ tó sọ ló fi ń mú yìí kọ́ mi o. ṣé èjè sàárì ni. má sọ̀rọ̀ débi sàárì o má sọ̀rọ̀ débi sàárì báwo kó tó di bó sọ pé kọ́ máa kọ́ mi ní kíní mùsùlùmí mo máa ń jẹun lóru mo máa ń jíjẹ 3 a.m. máa kàn jẹun màá tún jẹun láago 6 àárọ̀ ìgbìnì àwẹ̀lé o má bà mí sọ̀rọ̀ yẹn o sàárì báwo mo bora dáadáa aago wa slow aago tí ẹ mú fúra láti lórí ẹ̀bẹ̀ nípa aago 7 ò ní lù lẹ́ni kò tí ẹ yé mi bí ẹni pé tó lù lánàá òun ló ti lù lẹ́ni jẹ́ sọ pé a máa bẹ́ nìyẹn lé. àfàsàmù kí ló ṣẹlẹ̀. mi mọ̀ tó ṣe mi ẹsẹ̀ yẹn kàn ro mi wá ni. ẹyún ẹ máa yún ẹja lọ. ẹja lọ àfàsàmù. ẹja lọ. mo ti ń yún. ẹja lọ. láìláìlá òkò náà má bàa ti wá jẹ láìláìlá. ẹdùn mo àpò mi ń sìn mi ì rí tẹ́sí bíù mi. mi ì rí tẹ́sí bíù. ní tẹ́sí bíù tó yẹ kẹ́ máa fà lọ́wọ́ báwo ló ṣe jábọ́. ẹ mọ̀ ń fà mí mọ́ bóyá kó lọ́ọ́ mi ni. ó dà ó bá ní kò tí bàjẹ́ ẹ tètè wá tẹ́sí bíù yín lọ tẹ́ bá ti rí kẹ́ wá bá wa níwájú ilé ẹ̀rọ a máa dúró dé síwájú ilé ẹ̀rọ gangan ẹ má pẹ́ o. ṣé bí wájú ilé ẹ̀rọ lẹ máa jókòó ẹ jókòó síwájú ilé ẹ̀rọ ń bẹ̀ ẹ jókòó síbẹ̀ máa rí tẹ́sí bíù máa rí ẹ lọ jókòó síwájú ilé ẹ̀rọ. àfàsàmù ẹ má pẹ́ o. ẹ̀yin ẹ máa lọ kí mi máa lọ kí n máa lọ ẹ máa lọ iwájú kẹ́ jókòó síwájú ilé ẹ̀rọ ń bẹ̀rẹ̀ mú tẹ́sí bíù. wọ́n máa bàyé mi jẹ́ mo mọ̀ pé lọ́wọ́ àwọn ọmọ bricklayer tó ń ṣiṣẹ́ àwọn ọmọ rẹ̀ ọmọ wa ń gbóúnjẹ fún wọn mìíràn kan ń ṣe pàtí ládùúgbò wèrè wá gbóúnjẹ ńlẹ̀ níbi tó ń pè mí lọ́dún tí mẹ́ka ọ̀bà ṣe lọ tí n fi mẹ́ka lẹ̀ tó ń pariwo pé mo jẹ sàrí tí mo jẹ ní 5:30 6:30 níbi tí ń pa mí. àwọn ọmọ rẹ̀ ń gbogbo ìlú ń jọ àwọn ọmọ bricklayer wọ́n á ti máa wo oúnjẹ ẹ̀rọ àbínú àwọn àfàlù gẹ́gẹ́ ń jẹ́ yémi ọ̀nà máa jẹ́ dáadáa máa sinmi gan kí n tó lọ máa ráyè gan sùn máa sùn àwọn olórí burúkú wọ́n lè gbàgbé 30 days ara wọn lè ṣe pọ́ pípẹ́ kankan ṣe wọ́n èmi nínú ìjọ lẹ́ẹ̀mejì lójúmọ́ ẹ̀mejì. Tani mo gbọ́rọ̀ ẹsẹ̀ yàn bẹ́ẹ̀. àfáàndís ó ti ń sú mi báyìí o nǹkan tí ìmọ̀ọ́mù rí tó fi gba àfàsàmù láyè mi ò mọ̀ nọ́mbà wọn ni ò lọ yìí switch off ló ń sọ. látàárọ̀ tá a ti wà níbí báyìí ó ti sún mi gan báyìí ó ti sún mi báyìí àti tó yí báyìí sí ó ti lé wákàtí kan. ọ̀nà mẹ́ka káwọ́ ọmọ tó kọ làákiri. ẹ má bínú ẹ jọ̀ọ́ mo wò yín níwájú ilé ẹ̀rọ ọ̀rẹ́ ti yà báyìí ọ̀rẹ́ ti yà. àfàsàmù àṣẹ ní yà
afásàmù ẹ̀dá níyìn o ẹ̀dá níyìn o kí ló dé látàárọ̀. tẹ́síbíù yẹn lọ́mọ yẹ̀pẹ̀ ni tẹ́síbíù lọ́mọ yẹ̀pẹ̀. ó lọ́mọ yẹ̀pẹ̀ ó súnmọ́ yẹ̀pẹ̀ ní tẹ̀síbíù tó kù tó yìí. ní ìmọ̀ tó jẹlẹ̀ ó lọ́mọ yẹ̀pẹ̀ ni mo á wú kí torí ó pẹ́. afásàmù ẹ má bẹ̀rù Ọlọ́run. ṣé bẹ́ẹ̀ ti rí mu. bó ti rí. afásàmù kí ló wà lẹ́nu yín ẹnu yín ń ta sánsán sí mi. kí ló ṣe mí kí ló rùn lẹ́nu mi. ẹnu yín ń rùn bí pẹ̀jẹ̀ kan sí mi. afásàmù kí ni ta sọ́sọ́ lẹ́nu yín. kí ni ó ṣe yí mi ok n tó ṣe yí ni pé mo ti strong dáadáa bí mo ti strong ẹ̀yin ọmọ kan torí tẹ̀sí bí omi tó sọnù ni mo yẹn rìn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni ẹ já lọ síbi tá a lọ jọ tá a lọ jàre jábọ̀. afásàmù ẹ ṣubú. ṣé mi nìkan ni mo ṣubú ni. ẹ̀yin nìkan ni lógo tọlọ́run lógo tọlọ́run àwọn oníṣubú lágbára Ọlọ́run. lógo tọlọ́run èmi nìkan ni mo ṣubú ó jọ bí èpè bá mi tẹbi tí mo gbà yín mọ́lẹ̀ tẹ̀ mọ́lẹ̀ náà tẹ̀ mọ́lẹ̀ náà. kò sí nǹkan bẹ́ẹ̀ ilé Ọ̀yọ́ yìí afásàmù kí ló ṣẹlẹ̀. kí ló ṣe mí. ẹ já máa lọ ẹ já máa lọ. afásàmù. ó tún ti dìde bá jọ fà mí. afásàmù kan ti ń ṣẹlẹ̀ kí ló ṣe yín kan ti ń ṣẹlẹ̀ kí lẹ fẹ́ sẹ́kù. mi ò mọ̀ ó dàgbé pé yín fi wájú gbà ni ẹjẹ́ fẹ̀yìn mú ẹjẹ́ fẹ̀yìn gbà ẹjẹ́ ibo ni kí máa gbà ẹjẹ́ fẹ̀yìn gbà lọ mo fẹ́ mọ̀ pé bí àwọn kan jẹlẹ̀ ni o ẹjẹ́ fẹ̀yìn mú ẹjẹ́ fẹ̀yìn mú. yóò fà kí ni ẹ̀ ti ń ṣe mi kí ni ẹ̀ jẹ mi lọ sí bọ̀ ẹ̀yìn mi ti bẹ̀rẹ̀ jọ kí ló jẹ mí kí ló jẹ mí kí ló jẹ mí ẹjẹ nnọlẹ láì ṣe pé mo kó mẹ́gùn láì ṣe pé mo kó mẹ́gùn òótọ́ ni mo jẹ ráìsì òótọ́ ni mo jẹ ráìsì òótọ́ ni mo jẹ ráìsì. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Ẹbí. Ẹ wò ó, mi ò rí yín bá wí o. Iṣẹ́ tó yẹ ká ṣe lára yín láti bẹ̀rẹ̀ tá a ṣe, òun náà la padà wá ṣe báyìí. Àánú Ọlọ́run pọ̀ lórí yín tó bẹ́ẹ̀ gẹ́ tó fi bo àwọn àléébù yín mọ́lẹ̀ tá a rí. Àánú Ọlọ́run ọba yìí ẹ wá bẹ̀rẹ̀ sí ní lò yamayama. Ìlòkulò lẹ̀ ń lò. Ìlòkulò ni mo lo àánú Ọlọ́run. Bẹ́ẹ̀ni. How? Ẹ ṣeun. Ẹ wo ọjọ́ tẹ wá sí mọ́sálásí ń bí fún ìgbà àkọ́kọ́. Àwọn tí a ti jọ ń kírun ń bí lọ́jọ́ tó ti pẹ́, wọn ò máa rí nọ́mbà 1 mú. Ẹ̀yin tẹ́ ẹ wá, astagfirullah, astagfirullah, astagfirullah. Ẹnu mi ò gbà láti sọ pé ẹ ṣe yamayama. Ẹ wá sí mọ́sálásí lọ́jọ́ náà lọ́hùn yamayama lẹ́ ń ṣe. Èyí ìrun ẹ mọ̀ kí, ẹ kàn sí lóhùn yìí. Síbẹ̀síbẹ̀ náà àánú Ọlọ́run ọba yẹn tún lé yín bá débi pé ẹ̀yin lẹ tún mú nọ́mbà 1. Nígbà tí mi pẹ̀lú yín lọ sí ọ̀dọ̀ Alhaji àgbà, ta kúrò ń bẹ̀, bàbá wa pè mí, wọ́n ní kí n bẹ̀rẹ̀ sí ní mọ́nítọ̀ yín. Pé irun kíkí yín kí ẹ̀sìn dùn yín lára dáadáa, bó tilẹ̀ já sí pé hajj náà kì í ṣe pé ẹ máa lọ. Èmi pẹ̀lú wọn mọ̀ pé ẹ lọ lọ́dún yìí. Ṣùgbọ́n a fẹ́ kí ẹ̀sìn dùn yín lára dáadáa tó bá ti di tọdún tó ń bọ̀ ó ti ń bẹnu àníyàn yìí pé pẹ̀lú ògo Ọlọ́run ọba o ẹ lọ tọdún tó ń bọ̀. Èyí ohun tẹ́sìn yín bá dáa lọ́dún yìí. Ẹ dákun tẹ́ ẹ bá lọ hajj kí lẹ fẹ́ lọ ṣe. Ṣé irun lẹ mọ̀ kí ni? Àbí àwẹ̀ lẹ mọ̀ gbà? Ẹ tí ìdí aláǹkírun ẹ fẹ́ dàlájì, ẹ fẹ́ rè mọ́kà, ẹ fẹ́ lọ dàlájì lórí kí ni? Tẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ lọ ṣe. Ẹ wà dé mọ́kà náà tán ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe tó wù yín. Àbí ẹ rò pé tó bá lọ mọ́kà ló dàlájì ni? Gbogbo wọn kọ́. Ó níṣẹ́ pàtàkì tẹ́ ẹ ṣe ní ìlú mọ́kà ní ìlú Mọ̀dínà láwọn orígun kankan káàkiri kó tó dìgbà náà tẹ́ wàá fi di àlàájì gan-an. Wọ́n rí àlàájì he ẹ ṣiṣẹ́ débẹ̀ ni iṣẹ́ hajj gangan ẹ ṣe. Ẹ wàá gbéra nísìnyí ẹ rè mọ́kà ẹ wàá dọ̀hún ẹ wọ́n lọ bà wá lójú jẹ́ ẹ dùjú ti ara yín ẹ dùjú tẹ̀ ń tó rọ yín ẹ dùjú orílẹ̀-èdè. Ìròyìn pọ̀ bẹ́ẹ̀ o torí pé ẹ súnmọ́ àwọn tí wọ́n ní ọlá ẹ súnmọ́ àwọn tí wọ́n ní owó ẹ súnmọ́ àwọn tó wà ń jọba tí wọ́n lè fún yín ní hajj lọ́fẹ̀ẹ́ lófò tí wọ́n lè yọ̀ǹda hajj fún yín lọ́fẹ̀ẹ́
ẹ wà fi agídí àti ìwà ń wára ẹ fi gba hajj lọ́wọ́ wọn. Ẹ kì í kírun o, ẹ kì í gbà àwẹ̀ o, ẹ gbọ́n nǹkan kan nípa ọ̀rọ̀ Ọlọ́run rárá o. Ìgbésẹ̀ àkọ́kọ́ tẹ́ kọ́ fẹ́ ní láyé náà ni wípé mo fẹ́ dàlájì. Irú yín ni àwọn tí wọ́n mú yín tí wọ́n jẹ́ olùtọ́sọ́nà ní fúnṣẹ́ hajj, wọ́n máa bá yín sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí lágídí. Ẹ pọ̀ bẹ́ẹ̀ o, nítorí pé ẹ ní àǹfààní ẹ súnmọ́ àwọn tí wọ́n ń rán àwọn èèyàn lọ sí hajj, ẹ súnmọ́ wọn ju àwọn tí wọ́n ń sin Ọlọ́run gan lọ. Ẹ̀yin wàá fi agídí àti agbára ẹ sọ pé ẹ fẹ́ rẹ Mọ́kà. Ẹ wà dé Mọ́kà náà tán ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe tó wù yín. Wọ́n á pèrun ẹ ní gbọ́, wọ́n á lọ ṣe tàwáàfù ẹ ní lọ. Wọ́n á sọ wípé ọ̀la l'Àràfá o, à ń lọ sí Àràfá, ẹ dákun kí lẹ mọ̀ ń pa ẹ níṣẹ́ kankan. Mínà ṣe máa ṣe ni ẹ ní sọ kankan bẹ́ẹ̀ nítorí pé ẹ mọ̀ nǹkan tí ẹ ṣe yẹn ó kù díẹ̀ káàtó. Ẹ wá wọ́n ohun tẹ́yìn tó wá dá lára. Allahu Akbar. Allahu Akbar. Tẹ̀bírí. Ẹ wo ẹ dákun tá a fi ṣetán ní kẹsìnmi ṣe gbọ́ nínú oṣù Ramadan tá a wà yìí tí Ọlọ́run bá ṣe léèwọ̀ fún wa jíjẹ àti mímu ó ṣe léèwọ̀ lọ́sàn. Ọ̀sán gan yìí lẹ́yìn wá lọ jẹ ẹbọ, ẹ lọ gbé ẹbọ ẹ jẹ ẹ fi já àwẹ̀. Subhanallah. Ní ọ̀sà. Mo ní ọ̀sà. Ok, ọ̀sà yẹn ló ní kẹ́ ẹ fi ẹbọ kẹ́ ẹ fi já àwẹ̀ yín. Ṣé tẹ́yìn kó bá rí àgèmáwọ̀ tó wà lórí ìrẹsì ọlọ́ ẹ máa já àwẹ̀ temptation burúkú ni wọn ò ṣe bí ẹbọ àgèmáwọ̀ tó wà lórí ẹ̀dúró láìsí ẹ̀dẹ̀ ẹ̀dùn bí wèrè ní mo pẹ́ bọ́ ní. Mo ní ìròyìn ayọ̀kọ fún yín. Mo lérò ó yẹ kí inú yín dùn pé ẹ fẹ́ gbọ́rọ̀ yín ayọ̀. Inú mi á dùn. Ṣe rí àwẹ̀ ẹyọkan tẹ́ ẹ já lónìí 100 lẹ́ máa fi gbà padà o. Ṣóògùn lẹ́ máa fi jẹ́ kí n fi gbà àbẹ ẹ máa lo tẹ́lẹ̀ fún mi àbí irú kan tẹ́ lò fún mi táwọn méjì balẹ̀ lẹ́ máa lò fún mi kí n fi gbà wẹ̀. 60 days ẹ máa pa mí. Ó tẹ́lẹ̀ ṣe fún mi rẹ̀ ẹ tó lè ṣe fún rẹ̀ ẹ jẹ́ kí n lọ gbà wẹ̀ bí i 10 days àbí 30 tí wọ́n máa ń gbà ẹ jẹ́ kí n lọ gbà ní Mẹ́kà. Ẹ mọ̀ kó tutù wọ́n bẹ̀ ọ̀lẹ́ ti máa wà nínú òtútù mi ní jáwẹ̀ ẹjọ́ ẹ bá ṣe yẹ fún mi ẹ jẹ́ kí n padà lọ Mẹ́kà mo ti mọ̀ ṣe ẹ̀sìn. Àfà Sàámú. Ọ̀rọ̀ ti Mẹ́kà ń ẹ gbàgbé rẹ̀ lọ́dún yìí. Ẹ gba 100 àwẹ̀ yóò pè. Ẹ tọrọ àforíjì tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run fi sun ilé tẹ̀ já lónìí. Ẹ burú náà ẹni mo fẹ́ lọ Mẹ́kà tó kí ni mo yẹ ẹ ò fi ẹni gbẹ́rẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Máa gbó owó mi bó pẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó mi. Kẹ́kọ̀ọ́ wọn gbà wọ́n lè fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Máa gbó. Sàámú Alájọ. Máa gbó. Sàámú owó mi bó pẹ́. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa ma
máa jẹ́ ká fìjà parí òye. Magbo owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pojé ojó lóòótọ́. Èrè lójú owó orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kan léra ayé fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni.